هذا المؤتمر السنوي 12، ونسأله تعالى أن يوفقنا جميعا. إلى محاضرة قيمة من فضيلة الدكتور سراج الدين بلال الأسرع، نقدم القوس لباريها، ونسأل الله تعالى التوفيق والسداد، وندعوه. وهذه المحاضرة ليست أولى محاضرة له، دائما يحاضر ودائما يعظ ودائما يقدم المحاضرات الطيبة للناس. وسطي ومعتدل. وانا سيريبا الشيخ فضيلة الشيخ عمران عبد المجيد إليها وفقه الله وسدد خطاه. الله أبانا ولو ني انتوجه موجوني أوا في بريسنتي ديرنا كنا أبا كوبان سمودا دافون أتفو بوانا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. gẹ́gẹ́ bí àsìkò mi ẹni fẹ́ rásìkò láre, mo kí gbogbo àwọn tí wọ́n ṣáájú mi ti kí. ó lè rí bàbá mi, àwọn àfáà wa àgbà, àwọn aṣáájú wa nú ẹ̀sìn, bàbá wa tí Ọlọ́run fi wọ́n ṣe oore fún gbogbo àwọn ọmọ wọn, èyí tó jẹ́ pé àwọn náà ni àkọ́kọ́ nínú àwa ọmọ Nàìjíríà tá a sọ wípé wọ́n lọ Saudi Arabia, pàápàá jùlọ ní Jamia Islamiyya Medina. àwọn náà lọ́lọ́run sì fi ṣe rọ̀ísù jẹ́lísà tòní. kọ́lọ́ba dákun kí ọgbà gbogbo ẹlẹ́sìn fún yín o. mo kí onísábàbí òní, àfáà mi, olólùfẹ́ mi, sheikhu mi Imran Abdulmajid Eleha. lẹ́yìn náà mo gbogbo àwa tí a jókòó, lẹ́yìn gbogbo ẹ̀yin àfáà wa o. èyí tí wọ́n ní kí èmi wá sọ iná ni a fi tọ́píìkì mi sí parí, mo rò bẹ́ẹ̀. bóyá wọ́n ní kí n nulẹ̀ tí àwọn aṣáájú mi ta, kí n mọ̀ọ́pù ẹ̀ kí n fi nù kó lè tún máa ṣì. tọ́píìkì tí wọ́n fún mi ní al-farqu bayna wasatiyyati al-islami wa tajdid al-khitab ad-dini. ní àtọ̀ tí ń bẹ láàrin ìsìláàmù wà láàrin gbùngbùn àti ká ṣe ọ̀rọ̀ ìsìláàmù ní ọ̀tún. Ọlọ́run fún mi ní àǹfààní láti gbà tí program mi ti rẹ̀ níjọ́ àkọ́kọ́ mo tábà rẹ̀ láti mọ ibi tí a ti mú mòdó mi.
gbàtí àwọn àfáà mi Riyadi Nurudeen tí wọ́n ṣe ta'rif nípa al-khitabu dini gbọ́ ìṣẹ́kù mi olólùfẹ́ mi tí a jọ jẹ́ apá ọ̀tún mi Dr. Daoud gbogbo ibi táwọn náà yá sí àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ ní tí lè gbọ́ mo wò padà lásàtì mọ ibo ni mo fẹ́ yá sí nítorí tọ́píìkì ìgbà tí Darul Naim tí wọ́n fi kẹ́ni ìwé kẹ́ni prógrámù wọn ránṣẹ́ kí gan gbogbo rẹ̀ ó dàrú mọ́ wa lójú èyí tí mo fẹ́ ṣe lásán nìyẹn kọ́kọ́rọ́ yẹn mo fẹ́ fá kí n fá ilé ẹ̀ kó lè dùn sí ilẹ̀kùn tá a fẹ́ gbà wọlé ṣé tí wọ́n bá sọ fún ayé pé gbólóhùn khitabu dini gbólóhùn tó ti wà láìláì ni ẹ fún mi láàyè tí n bá parí kíní mi yìí ká tó kí àṣírí ọ̀fẹ́ pàtó padà lẹ́yìn àṣírí tí ń parí ẹ̀ inṣáàlá torí a nídìí láti yẹ̀nàná rẹ̀ o kọ́ máa dàrú gbólóhùn tó ti wà tí wọ́n sì fáwọn láwọn àtúmọ̀ ní bọ̀tí nǹkan tó yẹ ká mọ̀ ní pé kí ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ kí lágbọ́yé tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣé khitabu dini wà bí ó sì nubza nítorí ká kọ́gbọ́yé nìyẹn náà bí ọ̀rọ̀ àpèjúwe gangan òní ká sọ yí pé ká fètò sí ọmọ bíbí ǹjẹ́ ló dá ní Islam àwọn kan sọ pé kò dá o àwọn wọn gbé ká fètò sọmọ bíbí wá wọ́n sọ pé àwọn west àbí wọ́n sọ torí pé àwọn ní a ṣe tàdídù nẹ́sìlì ìyẹn lọ́wọ́ àkómọ táwa máa ṣe tíráṣì tá máa sọ kẹ́ni sí ojú wo ni Islam fi wò ó á sọ pé torí àti agbede yẹn nígbà tí agbede nítorí náà kò dá tanzimu ẹ rí i pé àwọn gárùbù tí wọ́n fẹ́ gbé wá náà tí wọ́n wọlé sí wa láàyè pé tàdídù nẹ́sìlì wọn ò pè ní tàdídù náà túmọ̀ tí wọ́n fún wọn pè ní máàna tanzimu nẹ́sìlì ni wọ́n fún ètò sí ọmọ bíbí ìyẹn táwọn sì gbé wá ní ẹ fi òpin sí ọmọ bíbí tábà lọ́wọ́ nù kúrátà ní ẹ fẹ́ ètò sọmọ bíbí sọ́wà á sọ pé mẹ́ walwalidatu yurdina awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a bọ̀ ṣé mùrọ́dù ẹ fẹ́ ètò sí ọmọ bíbí ọpọlọ bọ̀ tá a bá fẹ́ máa bá wọn lu a fẹ́ máa fọn fèrè ẹ̀ kiri in tá a máa sọ náà yìí pé wọ́n ti ní Islam sọ yìí pé ẹ fi ètò sọmọ bíbí àìbẹ́ẹ̀kọ́ ariwo tí a bá wà lọ bọ́ sọ́wọ́ wọn ariwo wọn là ń pa abariwo wọn kọ́ tá a bá sọ́ra ó jẹ́ pé khitabu dini bò náà ti rí nìyẹn al-khitabu dini bò náà ti rí nìyẹn in tó wà nú ẹ̀sìn ni tá a bá lè yẹ̀nàná rẹ̀ bí n ti ṣàlàyé yìí ṣùgbọ́n ẹni tí wọ́n fi gbé wá àtàwọn tí wọ́n gbé wá ni a rí i pé ariwo táwọn ń pa yìí tá a bá lọ sọpọ̀ wà á mọ̀ bọ̀ sí inú problem tí wọ́n fẹ́ kó wá sí ibẹ̀ ni wàhálà ti wà. ọlọ́run kà sọ́sọ́ al-umma al-islamiyya ó fún wa ní nǹkan méjì khasisatayni azimatayni nǹkan tí ó tóbi ńlá méjì ló fi ṣe wá ní umma tí a special tá a yàtọ̀ sí àwọn umamu míì tí a ti síwájú al-khasisatu al-ula tàkọ́kọ́ ó ní khasisatu da'wa kò sí umamu náà tí a ti síwájú tí wọ́n ní jà wá nìkan lọ ọlọ́run sọ yìí pé kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin umma Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin lẹ lóore jù nú àwọn tí èmi ọlọ́run nú àwọn umamu tí wọ́n ti síwájú tá a ti mú jáde nú àwọn èèyàn ààyè kan sí kan èyí tá a sọ ń bí
ó lè yàtọ̀ sí bá ti báwọn ará bí sọ ìtàbẹ̀ tó ń bẹ ní oko sọ àgbẹ̀ bá ti present ọ̀rọ̀ fún bá ti approach ẹ̀ ó yàtọ̀ tí bá ti approach àwọn ará ilé ìtàbẹ̀ tí ó rìn kiri gbogbo ìlú tó ti jáde tó ṣàkọ́fà ó yàtọ̀ sí ẹni tó jókòó kalẹ̀ tí ò ní àfáà ìsìlámù méjèèjì ó fẹ́ pé ó yàtọ̀ ó ní khasisatul wasat ó ní pé àyàtọ̀ àárín gbùngbùn láwà méjì tawazunu wal adlu wal khiyar ọlọ́run sàwálẹ́sà àfi ibì kan ẹ̀yin náà rí àwọn kíní wọn ó ṣe kíní wọn ó gbé sórí scale wa aqimul wazna bil qist waznu mizan nìyẹn wala tukhsiru al mizan khasisatu kíníyẹ al wasatiyya nìyẹn khasisọ méjèèjì gbogbo ọ̀lẹ̀ lórí inú al-Qur'an but nígbà tá bá sọ yí pé àwọn ti bí àwọn ní mú tàjìdídù dé àwọn ní mú dé lọ́nà míì táwọn ń kígbe but Islam ló mú tàjìdídù dé nígbà tá bá mú hadisi wá khasisọ kejì ẹjẹ́ mú àyà Qur'ani yàtọ̀ sọ ó ní wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́lá ṣe yí ní umma wasat ja'alnakum ummatan wasata èmi Ọlọ́run mo ṣe yí ní umma àárín gungun Qur'an ló sọ khasisatu dáwà Qur'an ló sọ khasisatu alwasatiyya Qur'an ló sọ al-ummatul wasat àwàlà jẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ ọ̀gbẹ̀ méjèèjì bẹ́nu al-Qur'an tó bá rí bẹ́ẹ̀ kí ni a fẹ́ gbà lérò kí ni mafhumu tajdid lọ́dọ̀ tí wá gbogbo àwọn tí wọ́n ṣáájú mi ti sọ ó náà ni al-ihya ó fẹ́ gbé wọ́n sọ pé kí lọ gbọ́yé ní tí kí ní tí wọ́n sọ ní tí mo gbọ́yé ní kí wọ́n gbọ́yé tí mo gbọ́yé ní al-ihya'u wal-ijtihad al-ihya'u wal-ijtihad inú Islam ti ṣẹ́rí mo fi change topic yẹn lọ́dọ̀ mi tẹ́ fún mi al-farqu bayna wasatiyyati wa tajdid ńgbà tí mo ń gbé mo ní mo wá sọ di al-mafhumu shar'i li tajdid li khitab ad-din wa wasatiyyati al-Islam al-mafhumu shar'i fa méjèèjì kí la gbọ́ Islam tó ọ̀rọ̀ Islam bí tá bá ti di ti Islam mú ẹ tó bá ti bá ní sọ nǹkan mi tí ó yàtọ̀ sí àgbàdànù kò ní ìdí ká ṣe pé kele ó ti rí n tó dáa wọ́n sọ pé tó dá ti pin tó ti rí ó fẹ́ gbogbo tó fún fẹ́ wálẹ̀ yẹn kò ṣe gẹ́lẹ̀ kò ṣe ní ìdí ká máa sọ pé ilé ìdá ilé yọ̀dá má al-ihya'u wa ijtihad ó ń lágbà lérò lọ́dọ̀ àwa mùsùlùmí tábàlà fẹ́ ṣe tàjìdídù ẹ dákun ẹ gbọ́rọ̀ yìí dáadáa tábàlà ò sí tàjìdídù kò sí tàjìdídù khitabi dini nínú ìsìlámù àti múra wa o ibi tá ti múra wa ní pé a sọ pé sí tàjìdídù dini wa wọ́n sọ pé wà torí àdíjì sọ wípé man yujaddidu laha dinaha Ọlọ́run máa rán àwọn tí ẹ̀rí pàdé ìsinú ọkọ̀lùkù náà sọ Ọlọ́run máa gbé dìde ní gbogbo parí ọdún míà ọgọ́rùn ọdún man yujaddidu laha dinaha táyé pàdé ìsinú wà dọ̀yìfù ní àti kò dànù a sọ pé kò sí tàjìdídù bọ́tá bá lè ṣe ìkìráàrù tàjìdídù àdínì bí máàna al-ihya al-ijtihad min babi aula kasi tajdidu khitabi dini torí ìpìlẹ̀ dínú bí prof di sọ ìgbà tá bá ní a ṣe tajdidu dini okay bá dem approach bá ti fẹ́ máa wá sọ̀rọ̀ nípa islamu ṣé kò ní tajdidu ntie ìgbà tí ìpìlẹ̀ lè ní tajdidu ṣe idha kana al-aslu yujaddadu wa min babi aula ayujaddadu li-far'a sẹ́yìn kọ́ ìdá òṣùlẹ̀ yẹn nígbà tábà yẹn tó bá ti ṣe kẹ́ni torí faru wà tábà lí al-asl nítorí náà ìgbónára kò sájìdù bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni táwọn wò ìgbónára tàjìdìdù pé àwọn tí wọ́n gbé tàjìdìdù àbímọ́nà tàjìdìdù wọn kò sí but a fi
sùúrù sọ ni pé tàjídìdù ń bẹ lọ́dọ̀ tí a o tàjídìdù ọ̀dọ̀ tún wá ó tún yaani at-taghyir ó tún wá pé tagyiru kìí ṣe tagyiru dini but tagyiru khitab nígbà tá à ń gbọ́ kútúbà lọ́dọ̀ ṣéèkù wa wọ́n sọ bí wà tatagayyaru bitagayyur al-makan wa zaman wa kini wa min babi awla yatagayyar fatiwa on tagayyara tó bí kan fatiwa ilé yàtọ̀ sí bòmí fún maslaha tó jẹ́ pé àwọn muftun àwọn bàbá wa wọ́n rí pé maslaha ń bẹ bí eléyìí ní kẹ́yìn ò ṣe ń bí ẹ̀yẹ eléyìí ẹ̀ṣẹ̀ léyìí tá bàbá wo débì kan tí wọ́n sọ pé fatiwa eléyìí ntí ẹ̀ṣẹ̀ bí rí tí wọ́n ìsòdé ìbòmí láwọn tó lọ ń fi sí ipò tàwí tí wọ́n tó débò sọ pé wọ́n rí maslaha bẹ̀ẹ̀ pé táwọn bá sọ táwọn sọ ń bẹ̀yẹ àwọn ará bí kò lè maslaha rẹ̀ ò lè pé fún wọn nínú Islam ó change fatiwa lókùnbà tí ìbá ṣe sàwábìtù ni prof jazakallahu khairan ṣe rí gbólóhùn anébùkátà ṣé Adam Abdullahi lórí Allah yarhamu kò yẹ kí gbogbo yóò gbọ́n lérí níbẹ̀ yẹn gbogbo wa lájọ ní gbogbo àwọn àfáà tí yẹn bá ṣe wàhálà lórí ẹ̀kọ́ gbogbo wa lọ́jọ́ làwọn àfáà yẹn nígbà tí mo wà ń kéke mo fẹ́ sọ̀rọ̀ nítorí tọ́lọ́ bayni wa bayna Allah tí bàbá bá ń bọ̀ bí kan báyìí má ti bá bòmí tí a bèèrè pé ọ̀rì bàbá sọ pé bẹ́ẹ̀ ni mo ti bá bòmí lọ kí ni wọ́n máa rò ń bá ń sọ yí pé gbogbo èèyàn sẹ́wọ̀n pé pàápàá lọ nígbà ní ti Ìbàdàn kọ̀díyà Ìbàdàn jọ sí mo ń sọ pé gbogbo èèyàn bẹ́ẹ̀ gbọ́ bá ń sọ pé wọ́n sì wọ́n tí wọ́n sọ pé àwọn ti gírímọ̀ káyàrá àwọn síbì kan níwà mọ̀ wò yí pé bàbá kílé ó yẹ kí gbogbo èèyàn máa wọlé tọ̀ yìí ni ẹ lè gírímọ̀ káyà nìkan ètí wọ́n máa wọ́n bá kéèké nìyẹn gbàdí mo sì tẹ̀lé àwọn bàbá mi àwọn àfáà mi ṣe àbúbá kí màmá Allah yarhamu kọ́nà bá ní rahima gbogbo wọn pátá ṣùgbọ́n gbà tí èmi náà dàgbà tán mo mọ tí ń bẹ́ẹ̀ mọ̀ ń ṣàdúrà ó ń jẹ́ àdúrà fún wọn padà yípe àṣìṣe ń bẹ́ẹ̀ ń tóòtọ́ àti láti sọ fẹ́ nìkan yípe wo ọ̀rọ̀ yìí ṣe ibi tó ti sọ̀rọ̀ ń tiẹ̀ àṣé ọgbà bẹ́ẹ̀ ń gbà míì ṣé ẹ máa ń kẹ́jú mo ní má dùn mí nígbà tí mo wà ń kéke tó nígbà tí ẹnìkan bàbá sọ yí pé àfáà àti bo ni ọ́ pé máa dákẹ́ ná àìjẹ̀fẹ́ máa kàwọn àfáà ní wọ́n gbé dákẹ́ ń tiẹ̀ náà wọ́n sọ yí pé dákẹ́ àfáà kìíní ni ẹjọ́ sọ̀rọ̀ bọ̀tí bá tèmi náà kó nù wàhálà ìtàn bàbá mi kọ́ mi yìí mo rí i pé àṣẹ bàbá mọ̀ yìí pé eléyìí ọkàn fàṣìkò ṣòfò ní ọ̀rọ̀ wọlé lè fẹ́ sọ ní gbogbo níta sọ lẹ́ẹ̀kan pé a ní ìdí kí bàbá iṣẹ́ yìí ni ẹ̀ ń gbákejì gbogbo lórí àwọn kéde májísà alálì ṣẹ̀ríà o ní gbogbo Nàìjíríà o ọ̀rọ̀ yìí wọ́n ń sọ o ńgbà tẹ́ sọ pé kémi ọ̀ sọ kí wọ́n lọ́jọ́ sọ pé mi ọ̀ sọ torí ọ̀rọ̀ yìí ni wọ́n ti sọ fún yín wọ́n ti sọ fún yín o kẹ́ẹ̀sì mójútó láti ìsìn o mo sì jẹ́rìí yín bí wọ́n bá ti gbọ́rọ̀ wọ́n ti ọwọ́ àdìjẹ́ pé irú àbáyé náà wọ́n kò sí dààmú ẹ̀ pọ̀ tí wọ́n sá bàbá ó sì lógo Ọlọ́run ṣe rí aníbùkátà sí ọ̀rọ̀ tí ṣe Imran ẹlẹ́ àsọ yìí pé kọ́ lọ́wọ́ ìjọba nú kó lè ní debat a ti sọ gbogbo nǹkan di yẹlẹyẹlẹ àárí ẹ̀sìn iganfin àárí ẹ̀sìn òun kálukú kan mẹ́sìn balabala kọ̀ á tiẹ̀ yìí òun kálukú mọ́ gbogbo orí social media gba oríṣiríṣi òun kálukú ní àsọjí ẹ̀ kálukú sọ tiẹ̀ wọn ò jẹ́ kí àmàfà gidi àmẹ́ tó jókòó ka ẹ̀kọ́ gan àmẹ́ tí ò jókòó ka àmọ́ bí musawa kò sí okùn
tọ́yẹ pé bàbá tọ́yẹ pé àwọn tẹ́ bá wá kó sí méjì bẹ́ẹ̀ wà fún alókùn bọ́yá ìràwọ̀ lẹ́fọn táàmù yìí pé tàbí àwọn ti àfà tí wọ́n bá ti wé láwà níyẹn bọ́yá ìràwọ̀ kan lẹ́fi síbì kan lára wọn tàbí àwọn eléyìí tí wọ́n bá ti wà ń jòkó àwa kéékèèké a gbọ́dọ̀ dákẹ́ ni o àìsí yẹn ò jẹ́ kí gbogbo ìdìbàtò ọ̀bà fatuwa kò ní ìdìbàtò kálukú kan sọ tiẹ̀ ni kí n padà síbi tọ́pìkì tí a fún mi àti ní ọlọ́run ọjà dáadáa àlùsọ̀sọ̀ sọ pé máa yù já dídú làá torí wúmà nìyẹn yabasu ọlọ́run máa gbé nínú àwọn wúmà yìí gbogbo ọgọ́rùn ọdún níparí ẹ̀ tí ó máa tún tàjídìdù ń bẹ̀ yẹ ó yàtọ̀ sí tàjídìdù àwọn ará bí ní sàlàyé tàjídìdù ti ìsìláàmù nìyẹn ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ẹni tí ó máa ta ẹ̀sìn jí ẹ̀sìn tí wà kò lè change o al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina eléyìí sàwábìtù nìyẹn ìprọ̀fù ti sọ agbọ́dọ̀ mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin sàwábìtù àti mutagayyirat sàwábìtù kò lè yí padà àti ẹ̀ gbọ́dọ̀ jiyàn sí téèyàn bá jiyàn sí kèfèrí ni but mutagayyirat ń bẹ ní tó yẹ pé ìgbìyànjú wọ̀ tó yẹ pé lè àfọ̀n kálukú láàyè kí lórí kí lè lè rí inú mutagayyirat yẹ usulu fíkì wá tó ti pín ó tún pín débi pé n tó fi gbọ́dọ̀ ní ìwọ ti jáde kó ní Islam kí ní kàtí àtúngbọ́dọ̀ fi yọ ọ̀yàn ó tún pín débẹ̀ ó mú násù wá násù sarihun sábìtù nìyẹn tilka asharatun kamila sọ́wọ́ sọ pé mẹ́bísàn ni àbímọ́kànlá kò ṣe yí ìrun àsùnbọ̀ ò ṣe yí dúró ò ṣe yí gbogbo ò ṣe yí zaka ò ṣe yí kò ṣe dọ́gbọ́n sí àwẹ̀ ò ṣe dọ́gbọ́n sí hajj ò ṣe dọ́gbọ́n gbogbo àwọn sàwábìtù yẹ òótọ́ kò lè dirọ́ sàwábìtù ni náàyù pé ẹ má parọ́ mọ́ kò lè di ẹ má pápadà gbogbo àwọn yẹn sàwábìtù ni bóòlù ti fẹ́ fẹ́yàwó ní ìsìláàmù ó ti dúó pé ó ti pé ṣùgbọ́n mutagayyirat ni àwọn tó jẹ́ yí kí nǹkan wọ̀ ó lè fatiha bá nǹkan tí bá ó sí ẹnu lẹ̀ báyìí tí pẹ́lú mi lè sọ yí pé ọ̀nà tí mi gbà rírì ó wá lè jẹ́ yí pé ọ̀nà tó gbà rí ó jìnà gan-an là ń pè zọ́hírù nínú usulul fiqh náà sùwà zọ́hírù wà zọ́hírù nìyẹn yí pé ìntọ́ hàn lè mímú tó clear tó hàn sí but òun sí tí ń lẹ̀ fún kódà kó jẹ́ pé 99% ni wọ́n rí pé hàn eléyìí ọ̀dà náàyù ni ó là mọ́lẹ̀ tẹ́nìkan rí pé nǹkan kan bẹ bí àpèjúwe tí mo máa ń ṣe fún àwọn student máa ń kọ ní usulul fiqh nìyí pé usulul fiqh ó ṣe tanqihu dhihni èèyàn ni wọ́n lè jiyàn sí nǹkan méjì ó láǹfààní tó ìpínlẹ̀ èèyàn rẹ̀ wọ́n sọ pé la mashahata fil islah wọ́n máa jiyàn lásàtì fi fọ ọpọlọ rẹ bíbà tí èèyàn ìdọ̀tí tí mẹ́bí àti orúkú yẹn wọ́n sáfọ́ pé ẹ sáti ẹ̀kọ́ jiyàn tó ń kálukú wọ́n máa sọ pé eléyìí sọ́sàn la wà ní ìsìn ẹnìkan lọ́sàn kan ó ẹ dákùnsẹ́ sọ yí pé orí ẹ̀ dàrú ni ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí oní usulu fi kí ọ sọ yí pé gbogbo ẹ̀yin mẹ́wàá gbogbo sọ́sàn la wà yí o ọdẹ kìlíà ẹnìkan yìí sọ pé ara ẹnìkan ní kì í sọ́sàn òru gangan la wà tó sí tó rú yẹn tó sókun biribiri alẹ́ àṣọ pé ta ló sọ bẹ́ẹ̀ ló bẹ̀ẹ́ ní òru ni tó rú yẹn sì kàn ṣe à ń pè eléyìí bọ̀tí orin ọ̀há wọlé lọ́dọ̀ eléyìí ní usulu fíkì wọ́n sọ yìí pé ẹ má bẹ̀rẹ̀ sọ pé ẹ̀ tó fọ́jú ni ọ̀sán rẹ̀ bí kíni bí òru ni nítorí náà láti fatiha yẹn là máa fi filẹ̀ láti máa sọ fún àwọn takfiri yìí náà yẹn ipe ẹ má fi zọ́ọ́yìrù láàpè a lè sọ pé n tó gbóyé jìnnà sọpọlọ àti a máa pè yàn kèfèrí tí a máa yọ yàn kó nu ẹ̀sìn
ìyẹn láàfi ló fi jẹ́ pé wọ́n a ní ìdí ká kẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń sọ kìí ṣe mí ń bá bí pé mi mẹ́kọ́ o àwọn bàbá mi mọ Musawa mi o wọ́n mọ̀ bí mo ṣe mọ lọ́dọ̀ wọn o bó tún máa ń lọ́dọ̀ wọn di ṣe ni o nítorí náà but àwa ọmọ kéwú èmi sì tún ń kọ ni mo tún ń kọ àwa yòókù náà ní ìdí káìsàn máa kọ káwọn sọ pé ó ti yé ya èmi náà fẹ́ ṣe fatiwa kéde kódà ẹlòmíràn bá ṣe fatiwa tán nú àwọn ọmọ ìṣẹ́ wọ́n ní máa ń pè àwọn lọ́mọ mọ́ inú ẹ̀yìn àgbà yìí ẹlòmí ò ní fi wallahu alam sí pé wal ilmu inda Allah yọ́ kàn sọ ni pé ọya pẹ́sàn mi tẹ́ bá ń gbọ́ kíní wọn ìbàjẹ́ yẹn pọ̀ Ọlọ́run sì bá ní fòpin sí lẹ́yìn ẹ̀ tajdidu khitabu dini àti sọ pé ó yàtọ̀ láàrin ìntàwà gbàlérò àti ìntàwà gárùbù gbàlérò tajdidu khitabu dini lọ́dọ̀ tàwa mùsùlùmí ó ní báwo ni a ti máa approach àwọn mùsùlùmí wa pẹ̀lú ọ̀rọ̀ ìsìláàmù mùsùlùmí ẹ tí ì ṣe mùsùlùmí ẹ tó ní sàkọ́fà ó ní ọ̀làjú ẹ tí ọ̀làjú àgbẹ̀ ẹ tí orí gbogbo wọn bó láti fẹ́ ṣe tí òfin ní jẹ́ pé kìtọ́ọ̀bù kan ní ètí o bá sọ fágbẹ̀ ní sọ fún ẹni tí ọ̀sàgbẹ̀ ní sọ fún ẹni tí wa mútọ̀ ní sọ fún kíní ara ó lè change ìyẹn là ń pè ní ihya bó láti fẹ́ sọ́dọ̀ tún bóyá wọ́n ń lo òṣùlùbù kan bọ̀ lápèjúwe wọ́n ń lo òṣùlùbù wọ́n ń lo ọ̀nà kan bọ̀ bóyá ọ̀nà líle ní bàbá lọ́nà líle ń bí fáwọn tó yẹ kéèyàn ó le fún níbòmí ó lè ṣe rírọ̀ ń bò mí torí àwọn tí o fẹ́ sọ kíní fún àwọn tó ní ìdí kí àárí àṣẹ̀ǹrè wọn lọ́ni kìtọ́ọ̀bù ń kálukọ́ yàtọ̀ síra wọn bá ti ṣe ìyáwó kìtọ́ọ̀bù bá kan tí lò bọ́ táwọn èèyàn tí ẹ̀ fi gba ti ìsìlámù òun náà níbi tá a fẹ́ gbọ́rọ̀ lé lórí wọ́n wá ní ẹ change ẹ̀ padà torí àwọn tá a jọ ń gbé ní aṣúrù wa yìí ní ìsìn nígbà wa yìí wọn ò gbọ́ yíyé lórí bẹ́ẹ̀ tí ń gbé ìsìláàmù sílẹ̀ fún wọn ẹ jẹ́ kí a mọ mẹ́tọ̀dù míì tí wọ́n tó fi gbọ́ ìsìláàmù yìí jù báyìí lọ kìí ṣe pé wọ́n ní ká chẹ́ǹjì ìsìláàmù ní tí ìsìláàmù wí o òun náà ni dínù náà tá à ń wí wọ́n kọjá kí nǹkan ó gbó nǹkan wà sẹ́lẹ̀ eruku ti kùn ibi tá a wà ní ìṣe ká sọ wípé lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tí bá máa fi ọmọ wà bóyá eruku ti bò ó ọ̀dá rẹ̀ tí ń ṣe wọ́n náà ṣe àṣì tàjídìdù ẹ̀ àwọn jẹ́ pé tàjídìdù ẹ pálọ́dà ọmọ jẹ́ pé ẹ wọlé ni ó yàtọ̀ síra wọn mọ̀rọ́dù tàjídìdù lọ́dọ̀ àwa mùsùlùmí nìyẹn ó ní alimafuhumu ṣẹ́ríì àgbọ́yé ti ṣẹ̀ríà ok àwọn ọ̀tàn tí wá ti ń bọ̀ ṣẹ́wárí àwọn tí wọ́n sọ ń pa tàjídìdì wọ́n ti ṣe tírà tó pọ̀ kọjá àlà nípa tàjí gbogbo tírà tí wọ́n ṣe Imam Nawawi Imam Ibn Hajar Imam Sayuti gbogbo àwọn tí wọ́n ṣe tírà ń pa tàjídìdì kìíní ẹ̀ in táwọn ń sọ àdíìsù kan yìí láwọn fi ń sọ yí pé ta ni mujaddidun àgbọ́yé tí wọ́n kódà ń gbẹ̀yẹ pé wọ́n gbọ́yé tí èsè pé wọ́n ní ẹyọ nǹkan kó nù ẹ̀sìn ní àgbọ́yé wọn tani mujadidu ti kọrin al-awwal tani mujadidu kọrin gbogbo ẹ̀ títí fi dé àsìkò ìgbà ayé Sayuti tí Imam Sayuti sọ pé òun ni mujadidu ti kọrin sọ pé rárá alélómi ti kélé kan àwọn mujadidu náà yìí tí wọ́n sọ pé àwọn ni mujadidu kìí ṣe pé àgbọ́yé wọn ń gbà náà wọn sọ pé à ń change ẹ̀sìn o etí ẹ̀ sọ ń gbà náà ni wípé àwọn ìjìhádù àwọn láti ti sọ pé bẹ́ẹ̀ sì wọ́n nígbà tí nǹkan kan fẹ́ gbó lọ́dọ̀ àwọn èèyàn àárẹ̀ ti mú bóyá wọn ìyáwó ẹjẹ́ àtají ká padà sí náṣíhà rẹ̀ àlúlá ìpìlẹ̀ rẹ̀ àkọ́kọ́ bó ló ti wà ẹ̀sìn kò lè change
bọ̀ tàjìdídù ó máa wà tí bá ní ìta jókòó fún inú tàjìdídù ni tí ó bá ṣe inú tàjìdídù kò ní ìdí ká jókòó tàjìdídù lélẹ́yìí a sì ń ṣe tàjìdídù khitabu náà mbẹ́ torí tá à ń sọ yìí ẹgbọ́ kìíní yìí o àwọn kan tó ti fẹ́ mú nǹkan mí wọ̀ ṣe o tó jẹ́ pé dínú lọ́dọ̀ wọn ọ̀tọ̀ ní tí bí wọ́n ti ń gbé kalẹ̀ ní ìsinyìí o sàmì yìí pé wọ́n ń fọ èrí kò lára ẹ̀ tàjìdídù aṣọ ń di kẹ́ni ọ̀tún ìkàlájókò sí bóò ni a ti fẹ́ máa approach àwọn èèyàn nípa ọ̀rọ̀ ìsìláàmù ìkàlágbọ́ ní inú kútúbà yẹ ẹ má pa àwọn èèyàn kéfèrí mọ́ ẹni tó lọ́wọ́ bá ti pè ń kéfèrí ẹ má yọkú o ẹ má pa àwọn èèyàn fásikù mọ́ ẹni tó yọ bá ṣe fásikù wọn ọba pẹ́ yọkú o tàjìdídù ni iye gan tàjìdídù lásìkò yìí gan ni bóò lẹ́ẹ̀tì máa sọ̀rọ̀ ìsìláàmù àwọn èèyàn tí wọ́n fi gbọ́ yé ẹ má fi kú bẹ̀rẹ̀ ẹ fi ìtọ́rọ̀ bẹ̀rẹ̀ ìyẹn là ń pè ní tàjìdídù khitab ó ti lo ọ̀rọ̀ tó lémbì kan wọ́n ti fẹ́ nàpá ń bẹ̀ ńgbà tó dé tó atún ní ìwọ náà ló tún bẹ̀rẹ̀ wá sí i o ṣé khitab kò ní jà dáadáa ṣé ẹ̀sìn ló fẹ́ yí padà ní àbí uslubu ni ìta àgbàlérò pẹ̀lú tàjìdídù nìyẹn nínú Islam o ṣùgbọ́n àwọn ti western yẹn in táwọn gbàlérò ń bẹ́ẹ̀ o ní hazfu àwọn agbèdè ńgbà tí a rí dáfù àwa tí wọ́n lẹ́ tí a rí pé a ti rẹlẹ̀ tí a rí pé àwa mùsùlùmí ní kèé sẹ́sìn o ẹ̀sìn Ọlọ́run máa ga ni o litakuna kalimatullahi hiya al-ulya wa kalimatul ladina kafaru sufla ẹ̀sìn Ọlọ́run máa ìgbà táwọn wá rí pé ọwọ́ ti bá mùsùlùmí òṣì lè ṣe àwọn ṣe mútọ̀ wọn bàálù wọn wẹ̀wọ̀ wọn ò ṣe gbogbo ẹ̀ wọn ò ojú kan náà wọ́n wà báyà ọmọ Nàìjíríà ti wà lójú kan mo rí Buhari sọ̀rọ̀ láàárọ̀ yìí nígbà tó sọ̀rọ̀ tán làǹkà kò mọ̀ wàhálà mùnà kọ́ṣọ́ ọ̀rọ̀ tó sọ ní kọ́ọ̀ṣù wọ́n ń dìbè tiẹ̀ ní lógún bọ́ lára wọn ní kíní orí wọn sì fàárí ni wọ́n lè má ṣe kíní sáwọn bí ní kíní agbárí wọ́n ràn bàùn mo ní tí a mà nù nígbàtí wọ́n tún máa mẹ́wàá kí lẹ́rí sí tí Buhari sọ ẹgbẹ́ kíní ìkan sọ tó dá ìkan sọ gbogbo ibi tí wọ́n jókòó sínú bọ́rọ̀ àwa mùsùlùmí ti rí nìyẹn ẹ tó sì sọ̀rọ̀ ti sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń díbéètì ní ìsìn látà mo sì mọ̀ yìí pé wọ́n wà ń bẹ̀ títí alẹ́ ni àwọn tí wọ́n lọ jókòó ní àwọn nàwádìí múnkárà àǹkan tó ti máa jókòó kéékèèké kiri tó ẹgbẹ́ bí rúlé òkè ni wọ́n ti máa bẹ gi wọ́n ti máa bẹ kíní àwọn kíní wọ́n ti àwọn assembly kíní wọ́n kálukú náà mọ̀ sọ ìtọ́sọ lólè Boko Haram ibi tí ó wà nù dípò kọ́lọ̀ wá kan ṣe bó lòwó ti rí bó ní tó náà fẹ́ ṣe bó ní ó ti tọ́jú ilé ẹ̀ bó ní ìyàwó rí ó ti gbádùn ẹ̀ ọ̀rọ̀ tó ń ti sísọ lábùjá iná ni wọ́n discourse tí wọ́n fi lọ sùn wọ́n lè nara wọn náà bẹ́ẹ̀ wọ́n tó túká ọ̀rọ̀ àwa mùsùlùmí nìyẹn ìgbà táwọn western wá rí wa ipe àwọn eléyìí ò ní kàn ṣe àfi wọ́n wá sọ́dọ̀ wa ìgbà ńlá wọn á ti bẹ̀rẹ̀ ti pẹ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ tàjìdídù ní ọpọlọ wọn but kò tí gbòòrò àwọn tí ó ti ti kọ́ nípa ẹ̀ tí pẹ́ tàríkù tàjìdídù àwọn western yẹn wọ́n tàbíyànjú wípé bó láti musa bí sẹ́kù mi ti sọ bó láti fẹ́ mọ́ balẹ̀ wọn ò ṣe é mú bí ṣé ká tó ń lọ gbọ́ báyìí fún wọn ò ṣe é mú kí láwa sọ ẹ̀sìn ni ẹgbà lọ́wọ́ wọn o àwọn akíní ìlàgídí pọ̀ ṣe ń pa wọn àwádọ̀ ọ̀ǹtí àásùn tá a máa harun ni but wọ́n máa ṣàìsùn lórí bí wọ́n ti mú wa báyìí ni tí a rí pé àwọn eléyìí bí ọ̀rọ̀ Mahmudu Gunemi ní masirinjọ́sí tó ní mali wali najimi yar'ani wa ar'ahu amsa kilana ya'aful gamudo jafnahu nígbàtí ń ká lọ ó ní la ilaha illallah ọkọrin tá wí orin tó yẹ kó pààyàn lẹ́kún ni ó ní ní tadakartu wa dhikra muharriqatun majidan talidan bi aidina adana majidan olóòrántí
wa dhikra mu'arriqatun ìrántí ohun tó rántí kíní kọjẹ́ kó rún okùn má kí ló rántí ìwọ Mahmud ó ní majidan talida àwọn ògo lẹ́ilẹ́ tí ó ti wà lọ́wọ́ ìsìláàmù bẹ̀ẹ́ dínà tó wà lọ́wọ́ wa tẹ́lẹ̀ àdọ̀anáwù tá ti sọnù ọwọ́ ni anna tajata ila al-islam fi baladin tajidu katoiri maksuson janahahu gbogbo tó bá rí láyé tó ní ìsìláàmù lọ wá kiri ọbẹ̀ ìsìláàmù ń bẹ̀ bí ẹyẹ tí wọ́n ti gé lápá méjèèjì ni tí ò lè fò máa ọwọ́ tó kọjú sáà lárúbáwá Mahmudu Gunemi yóò lẹ́yìn tí ó wà mẹ́dí wọ́n bí o àwọn kẹ́nà tí ó wà àwọn kẹ́nà tí ó tù wọ́n bí ó sì kú 1972 kéèsè pẹ́ tó ti pẹ́ ni o irú orin Abubakar ọ̀rọ̀ ń dí tí àwọn kọ́nu ádàbú wa likuli shay'in ma tamanu qusanu wala garu bi taybil aish insanu iya al umuru kama sha'ata duwalun masarahu zamanun ati asman elena Mahmudu Gunemi wá fẹ́ sọ bá ti an sọ lọ ó ní way hal urubati ola anu eyin la ba ma ṣe mi o anu ṣe mi kana li kaunu masraha kaunu ní gbogbo àgbáyé ló ṣí apá fún tí gbogbo wọn ti apá lẹ̀ tí wọ́n control ẹ̀ fa asbahat tatawara fi jana fi zawayahu ọwọ́ adi tí ń ká bíbà tí kan ká títí tí wọ́n fi kó záwíyà kan láwa mùsùlùmí ó ní kam sarrafatina yadun kuna nusarrifuha wa bata yamliku shabun malaknahu ay mayi kam sarrafatina yadun kuna nusarrifuha àwọn tí a control olórí wọn di tí wọ́n control wa bata yamliku shabun malaknahu àwọn láti jẹ gàba lórí wọ́n di tí a jẹ gàba lórí wa nígbàtí ó sákọrin ẹ̀ torí ibẹ̀ kí mọ́ ń lọ wọ́n fẹ́ kẹ̀yà bẹ́ẹ̀ ni kó tó wá sọ pé ìsàrṣádàlì gáàrìbò bìlìmáàdì ìfàrṣádàwò wọ́n láwọn gáàrìbò tí tẹ́sẹ̀ ń bá fẹ́ yẹ báyìí àwọn lọ pìlẹ̀ wọ́n lọ béèrè ìtàn pìlẹ̀ bó láti débí wọ́n lọ béèrè ẹ̀ fàrṣádàwò ó lè máa bí wọn ìpìlẹ̀ wọn yóò máa gáìdì wọn wa nahnu ọláwà mùsùlùmí wa nahnu kana lana madina sínà ọláwà náà nípìlẹ̀ Kùránì àti súnà ó láti gbàgbé ẹ̀ díparí orin ẹ̀gún díẹ̀ bẹ́ẹ̀ tọ́kọ ìgbà táwọn ará bí wá rí pé bá a ti rí nù ní ìsìn tó ń kálukú ń sọkún gbogbo lágbègbà gbogbo àwọn àfáàfáà jẹ́ rí gbogbo la fẹ́ bọ́ràn wa gbà àwọn rí pé ẹwà àwa ní bùkátà làwọn sọ pé ẹwà o wọ́n wá gbé tàjìdídù dé ní dé wọ́n wá mú wọn rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni bó láti ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀ ti pẹ́ bọ̀tí ńgbà tí wọ́n á gbé jáde pé ẹwà àwọn àfihàn kò ní ìsìn ní September 11 yẹn tó ṣẹlẹ̀ ìgbà tó wọ́n á ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá àwọn àfáà tí wí làwọn kan sọ pé ní wọ́n á lọ ronú àwọn mọ́kásù àbáhásù wọn l'Amẹ́ríkà àwọn á lọ ronú pé ókè ní táwọn àṣì ọwọ́ ti tẹ̀ wọ́n báyìí àti mú wọn ní táwọn àmà aṣọ ìtafẹ́rì tẹ́ bá ti fẹ́ ká fara ní bí ìtafẹ́rì lẹ́jẹ̀ bẹ́ẹ̀ gbóyí lálọ́ lákìlẹ̀ àtàn tẹ́yìn kan máa bẹ̀rù pé kẹ́ni eléyìí lọ fà á tí a sọ pé lọ́wọ́ di pé kìtọ́ọ̀bù dí ní táwọn wá gbé wá àwọn á lọ gbé kìtọ́ọ̀bù dí ní wá tuntun yàtọ̀ sí mọ́fù yàtọ̀ sí kìtọ́ọ̀bù dí abínà láti ń pariwo láti 25 yìí sáà tí ìbọ̀ kìtọ́ọ̀bù dí ní náà ni sẹ́ẹ̀tì agbóyé bá ti máa báwọn èèyàn sọ̀rọ̀ nípa ìsìláàmù àwọn á lọ wá gbé tí wọ́n wá lọ́tọ̀ ipe bẹ́ẹ̀ tí máa báyàn sọ̀rọ̀ ní ìsìn yìí o torí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ fáwọn ọmọ yìí tẹ́ ń sọ jihadu o náà ni wọ́n fi wá pọ́ǹpù bì kan kiri o ọ̀rọ̀ yìí pé tẹ́ jagun ẹwà jẹ́ náà nítorí náà bí suratu mama alladhina kafaru alladhina kafaru suratu mama ni mo fẹ́ ka alladhina kafaru wasaddu an sabilillahi adalla a'malahum walladhina amanu wa aminu salihati wa amanu bima nuzila ala muhammad wa wal haqqu min rabbihim kaffara anhum sayyi'atihim wa aslaha balahum de parí tari pé ma ka sura yẹn kí ó máa mú yàn
hamasa kí ni wọ́n máa mú yàn ẹ̀ ní kàmọ́ o àwọn kíkẹ́ léhùn ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti máa ṣe o ẹ kọ̀kọ́ yọ bó láti wá yọ ká lè yọ Kùránì wá lọ́sẹ̀lẹ̀ wọn lè máa ṣe díẹ̀díẹ̀ náà ni o àwọn ibi àwọn tí ẹ máa bú Yahudi ẹ máa sọ yí pé àkọ́rí kàfàrà lẹ́dínà kọ́ lórí náà lọ́wọ́ sálù sàlásà tí prof wí pé ẹ má sọmọ o ẹ lè pè yàn kéfèrè kínú rí odún o ẹ má sọ yí pé kẹ́lẹ́ kan Yahudi àti àṣẹ kẹ́lẹ́ wàlà dọ̀lín ẹ má sọ yí pé tẹ́ bá lọ wo àwọn kẹ́lẹ́ wàlà tí a ṣe àkó àlè Yahuda wàlà lẹ́sàtì jáde àṣàdà náà sí àdáwàtálẹ̀ àdínà àmàlú Yahuda wàlà tí a ṣe àkó gbogbo eléhùn ẹ má sọ yí pé àwọn Júù ẹ má sọ yí pé ọ̀tá ni wọ́n mọ̀ o ẹ yọ Yahudi àti Nasara kù ń bẹ́ o torí eléyìí náà ní ń fa wàhálà o ẹ lọ tún kíní ṣe o bó láti tọrọ yìí ṣe a sì ní bùkátà àwọn sì ẹbí ní bùkátà o but àwọn tí ń bá sọ̀rọ̀ yìí sì ní bùkátà sí hàn torí wọ́n gbà yìí pé ìgbésí ayé àwọn tí àwọn fẹ́ gbé láyé báwọn bá tiẹ̀ lọ́rùn wọ́n gbà yìí pé ìgbésí ayé àwọn owó àwọn tá a wí lọ́wà bẹ́ẹ̀ báyìí sí lọ́lọ́ méjì ó ti rí kọ́ máa dààmú ọlọ́run tí tó bá ti mú èèyàn mọ́ lọ́run ẹni tó lọ ń dá tó epo ní sìn ó di kẹ́ ẹni tó lọ́run ló fìtínà ẹ̀ ó kú ní rahma ọlọ́run ọbọ̀ sọ́dọ̀ ẹni tó lọ ń dá làwọn wá fi gbé tàjìdìdù kìtọ́ọ̀bù tàwọn dé bí máàna pé tàgíyìr ẹ change ẹ bí máàna hasru ẹ pàǹkàrẹ́ nù Kùránì ìwà àti inú àwọn súnà o tàbí kẹ́ ẹ má kàmá o gbogbo àwọn tàgíyìrátù táwọn gbédé yẹn bí máàna bátúrù ẹ máa gé díẹ̀díẹ̀ ẹ nílé sọ ilé òmà ní kẹlẹ́ gbogbo tó sì jẹ́ líle náà ẹ yọ gbogbo àwọn kíni màdárísù yín àwọn skúùsì yín àwọn yunifásitì yín gbogbo bí tẹ́ ẹ sì máa dákọ kíni Yahudi kíni kan ara nítorí náà àwọn ilé wọn á bẹ̀rẹ̀ lọ́wọ́ àdìpá àwọn yẹn wá di pé òkè ṣé bí a ti ṣe ẹja máa ṣe làwọn ń bá wọn pèpè rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ làwọn tá a lè pè ní ajagunta àwọn ajagunta nínú àwọn mùsùlùmí àwọn ń gbélé lọ́pọlọ kiri àwọn tí wọ́n máa pe conference gbogbo wọn máa pè àwọn tí wọ́n bá yí kọ́ lọ́pọlọ wọ́n máa pe conference ẹ wá sí ọ̀dọ̀ wa wọ́n ó ya owó tọ́pọ̀ fún wọ́n fi hòtẹ́ẹ̀lì tó dáa bẹ́ẹ̀ ọba sọ́ra yóò lọ conference pé òun gan imani rẹ̀ yóò ti bàjẹ́ tó dé bí ìbá ṣe tọ́lọ̀ bá ní ayé tá a wà yìí ní ìsìn èèmọ̀ sọ fún yín wọn ò kàrún kún mọ́ ilẹ̀ Lárúbáwá gan abóòtọ́ lè ní ká sọ bí wọn ò kàrún kún àfi kó dìde fún ara ẹ pé ọ̀nlọ́ kírun aláwọn lè kírun wọn lè ṣe kéde pé ẹjá parí kíní yìí àsìkò oorun wọn kíní àsìkò oúnjẹ ni àsìkò oúnjẹ wọn wà fúnrun wọn ò ní wá àsìkò oorun fúnrun fóúnjẹ nítorí rí lágbàáyé ni mo ń sọ fún yín yẹn o lè pé wọn kálukú wá ti ṣe pé tábà ti sọ yí pé ẹjẹ ẹ lọ ẹyà kókókókó ẹyà ẹdákin irun títú ẹjá lọ kírun wọn sọ yí pé àwọn èèyàn wà lágbàáyé náà o irú ẹ̀rọ yìí jálísà wo la fi sí kele yìí ó yẹ kí ẹ jẹ́ kí a tiẹ̀ parí ẹ̀ sáà wà ìdẹ̀rùn wà àwọn tí wọ́n travel tí wọ́n pọ̀ láàrin wa ó yẹ kẹ́ ẹ wò wọ́n ẹ̀yin tẹ́ ẹjọ́ ńlé ńkọ́ àjọyìn wọn àsìkò sí wà ẹ tí nǹkan rí lágbàáyé nu o ẹ wá lè má parí conference ọ̀wọ́n lè má parí ẹ̀ láàrin ara wọn títí tí irun mi ò fi wọlé abẹ́ ìmùsàfírù abẹ́ ìsìjàmọ́ bẹ́ẹ̀ wọ́lá ẹ̀ lábàásí má fi ṣe inṣàlá eléyìí ni wọ́n ṣe ókè ẹ̀yin ó lé ńkọ́ ṣé wọ́n ó travel kí ló dé ọ̀mọ́jì tí wọ́n fi kọ́kọ́ lọ kírun kó padà wá jókòó padà báwa àti a travel bá rí wí ìwọ́n tó jó lé ńkọ́ wọ́n ti ya owó tó pọ̀ wọ́n ti yà lé àfikún kálukú sọ̀rọ̀ àtàjìdìdù tàwọn ó fẹ́ pé yàtọ̀ ń bẹ láàrin tàjìdìdù kìtọ́ọ̀bì ti àwọn western àti tàjìdìdù kìtọ́ọ̀bì ti tàwa náà tásìkò òrùn bá ti tó ẹ jẹ́ kí n mọ̀ o mo rò pé kí ká máa bá lọ lẹ́yìn ìrìn àbí bẹ́ẹ̀ tí ẹ̀lẹ́ ìbálọ ìmọ̀ báyìí bá lọ lè
torí àsìkò mi ẹ̀sìn láyé ara tajdidu khitabu náà nù. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.